Softly on the corners. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Fún wọn jẹ́ bí ṣe wẹ́gbẹ̀. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Fún wọn jẹ́ bí ṣe wẹ́gbẹ̀. iPhone 1. iPhone 10. iPhone 3. Bẹ́ẹ̀ ni o. Adébádé ayọ̀ ìdùnnú nìkan làwọn fi jọ. iPhone 7. Ó máa lọ. Àbókí how are you rẹ? Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọ̀rẹ́ mi nílé àbókí gbogbo àbókí náà pè náà. Iná kwana iná gidi iná gbogbo náà ní lè bú mi kẹ́ ní mò ń gbà ọ́sà ìwọ̀n fa lẹ́nu. Mo ti wá wọlé lẹ́nu ló sọ. How are you? I'm fine, as you can see. Kò gbé ìbò, ègbòbò, kò gbé ìbò. Jennifer, àìsàn. Ade kan. Bóòní family bóòní everything. Everybody is fine. Mo ṣàmọ̀ pa àmọ́ àyà a máa lu báṣá ní Nàìjíríà. Nàìjíríà yóò lè kó wa lọ. Kò possible fún. Àwa la máa rí ẹ̀yìn. Kí tẹ̀ lórúkọ mi gan-an pàápàá. Kó tó sọ kí lórúkọ ẹ? Àlàyé fáwọn ará rí. Àsì. Ó ti gàgé. Orúkọ mi ni Mistura ẹlẹ́rìí ẹ̀yẹ. Ẹ jẹ́ bá ti dárúkọ ẹ̀ bẹ́ẹ̀. Bíọ́lá Aládélé tẹ̀ mọ̀ sí Bíbí. Aya wọn ní Kíbo. Òṣogbo. Bẹ́ẹ̀ ni o, dúdú máa dọ́ yín, dúdú bí kóró ẹṣin. Èmi náà ni. Ó mọ bọ́yìn sáré ẹ̀kú. Èmi nìkan náà ni. Kò fún ẹ̀ rárá. Tó tọ́ ni. Ọjẹ́ jáwọn ará ní síbi tó ti máa rí wa wò kó dákẹ́. Lórí gbogbo social handles wẹ̀ iná ìmọ̀ bó ṣe ń lọ ní mo bá ṣe máa ń ṣe náà ló pọ̀pọ̀ tẹ̀ ń rí bó ṣe ń rò lọ yẹn. Mo ti máa sọ pé máa ṣẹ́jú sí yín. Gbogbo kọ́mẹ̀ntì yín. She is married o. She is married with plenty children. Kò ṣe family planning rárá. Ẹ yára lé àìtí dé à ń bọ̀. Kárí ilé. Ẹ̀yin ará ilé káàbọ̀ sórí ètò yín Kárí Ilé. Gbogbo social handles wa pátápátá òun lè ń wò lórí screen yín yẹn. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ pè wá, tẹ́ bá dẹ̀ fẹ́ pè wá sóde ni. Káwá grace ayẹyẹ yín, káwá bá yín cover gbogbo event yín yẹn. Bẹ́ẹ̀ ni o, àwa ń bẹ́ẹ̀, a máa ṣe kí ni, a máa make ẹ̀, kó beautiful dáadáa. Yes o, àtúntì gbèdé, ó máa ń gbóná fẹ́lifẹ́li ni. Ẹ̀mọ́ kò ń sí àṣàdànù nínú àwọn gbogbo nǹkan tá a máa ń jíròrò nínú studio ní bíbá yìí. Bàbá ṣe ń sọ tiwa náà bí la máa ṣe ń lọ síta láti lọ ṣe kíni láti lọ gbọ́ lẹ́nu àwọn ará ìta. Bẹ́ẹ̀ ni o, gbogbo yín ẹ wá fi kalẹ̀ sí. Àtúgbèdé o, Kárí Ilé tún dé o, bẹ́ẹ̀ ni àtúntì Kárí Ilé o, àti lọ àti bọ̀ o. Bẹ́ẹ̀ ni o, èmi àti kóró ẹṣin yín àbí kóró òṣin àbí kí lẹ máa ń pè òun ni o, àtúntì dé báyìí bá ṣe máa ń dé. Àní pé ṣó yẹ kí obìnrin kó sọ pé torí ọkọ mi sọ pé kí n slim down mo fẹ́ slim down àbí torí ọkọ mi ní pé kí n sanra mo fẹ́ sanra. Ẹ jẹ́ ká jíròrò lórí yẹn. Àǹtí wa Yégeyìde Yégbòrùn láti Òṣogbo. Èmi nìyẹn. Ọba yín wí. Èyí tèmi nílé. Ẹ gbọ́ ṣó possible. Kí ló dé tí ò ní pọ̀? Ọkùnrin ní pé kò slim wọ́n náà wá sọ̀rọ̀ ẹni lè gbẹ. Kò ń ṣe lè gbẹ. You don't understand. O máa ń wọ mí tó máa ní pé my wife sí Kim Kardashian. Mo ní figure 8. Okay, ó dùn. Kí wọn náà kò ní figure 10. Tó bá jẹ́ pé sáṣọ tó ti ní láti lẹ̀yàn sísanra nìyẹn. Kí ló dé fẹ́ ṣe? Náà ṣé mo pé nínú báàgì àti kan ní pé gbọ́ ọ̀ràn sí ọkọ rẹ ní ẹnu. Baálé ilé nǹkan tó bá ní kó ṣe ni kó ṣe. Wọ́n wá fi bí parẹ́. Ọwọ́ ìjà máa jẹ́ rẹ̀. Wọ́n wá gbé wàhálà bí ó kàn. Ẹ ti ìgbóná tó tọ́ ni ẹ tẹ̀ ní ká àbí wọ́n fẹ́ lọ sanra wọ́n lọ ń kó jẹjẹ bọ́gà òǹkó gbogbo ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tó wà èmi ò bá yà dé àyàn rárá. My stature I think should be for me because my stature at all should be for me because I just feel that if you don't appreciate yourself bọ́lá ò ṣe dá ẹ kò sí ẹni náà tó lè appreciate ẹ jura ẹ lọ. If you are not happy with yourself kò sí bó ṣe máa appreciate ẹ̀ ń ta ò ní wà happy náà but nǹkan kan wà nínú ọ̀rọ̀ tèmi kí n wọ ṣọgan tó sọ fún mi pé kí ló wá wọ ìmánìwà láì mi mo fine jù. bó ṣe jẹ́ kó rí nìyí. because àwọn tó pé gan mi fi yàn wọ́n olúwa mo fi ń gbé inú wọn ń dùn pẹ̀lú bó ṣe rí how much more ìwọ tó náà dá pé tó lẹ́sẹ̀ tó lójú tó ṣe gbogbo ẹ̀
ó wá ní ẹ ó fẹ́ máa copy àbí ó fẹ́ kí ọkọ ẹ máa wá dé máa ní àwọn ẹgbẹ́ wọ́n yẹ ní figure 8 náà lẹ̀ pa ṣé ò rí mi bẹ́ẹ̀ kí n kó tó fẹ́ ni. bẹ́ẹ̀ ni kò rí ẹ kó tó fẹ́ bẹ́ẹ̀. bó ó ṣe wá jẹ́ nǹkan méjì làwọn ọkùnrin máa ń wò ó níkùn ó jẹ kínní ó lẹ̀ pa ó yàn dí ó ṣe gbẹ́gbẹ́ nǹkan ìwọ tó bá fi lè sọ fún mi ọkùnrin tó bá sọ fún mi pé ikùn ẹ ó ń tóbi mo máa sọ fún un náà ikùn ẹ ó ń tóbi tó wá ní ó ṣe wá dúdú báyìí mo á ní ìwọ náà ṣe wá dúdú báyìí jẹ́ àjọ máa lo kírèmù pọ̀ àjọ máa wọ náà ni it's true because tó o bá ti lè jẹ́ kí n appreciate Ọlọ́run pẹ̀lú bọ́lọ́run ṣe dá mi èmi náà máa fà ẹ́ wọ ọ̀nà. kò wá kí n ṣe wípé káwọn obìnrin náà ká wá dẹra wá lẹ̀ o kásárá wa di ìyáálé ilé ká máa róró oṣù kan wáyà ká wá sọ́ra àdùtọ̀ sí. ṣé bọ́lá àwọn ọ̀rọ̀ bọ̀ mí tẹ́kẹ́ I can mention names. bẹ́ẹ̀ ni na èèyàn ní Orwell tí òwe bá gbéra ẹ̀ fún yín you will love her. Ẹniọlá Àṣàmù go on her page you will see all the way gbogbo aṣọ tó máa ń wọ̀ máa ń fit ẹ̀ ló máa ń dúró lára ẹ̀ gidigidi ni. Ayọ̀ Adésànyà wọ́n pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n ní ìdí wọ́n ní ìkù wọ́n dẹ̀ ní wọ́n dẹ̀ lọ́yàn wọ́n dẹ̀ sanra I wonder o. but pé ọkọ wa sọ pé torí kò slim o gbọ́dọ̀ sanra Jaiye Kuti ńkọ́ ìyá àlàyé madam of the madam Ṣàgẹ́ ńkọ́ bó ṣe jẹ́ kó rí nìyẹn bó ṣe yẹ kó rí ni wọ́n dúpẹ́ wọ́n dẹ̀ ń gbé ara wọn. wọ́n enjoy stature wọn kò tó pé bí àwọn sanra àwọn gbọ́dọ̀ slim down. ẹ̀yin ọba lẹ́lẹ́ wa náà ẹyẹ tí wàá ṣe ohun tá a fẹ́ ṣe because we cannot push it to the extreme as well. kí ló dé bẹ́ẹ̀ náà lè máa wá tẹ́ máa ní ẹ̀rí ó ti ní saggy breast kí ló dé ṣé káwa náà ní ẹ̀yin náà ní saggy kìíní gbogbo ọjọ́ ayé ní láti wà tọ́lọ́ ọ̀dẹ̀ ti dá yín báyìí ó saggy ni. torí ilẹ̀ ló máa kọrí sí kò kọrí sókè akẹ́kọ̀ọ́ kọ́. nọ́mbà wọn àyèmí tí mo jókòó yìí ìtura ẹlẹ́rìí ẹ̀yẹ lè pa ni kò sí pé àní. kò dé wá sí sanra tipátipá. ní ìdè wá sí sanra tipátipá torí pé ẹni fẹ́ mi sílé gan mọ̀ pé mo kàn ń jẹ ẹ́ ni tọ́nà bá ní àsìkò tó kí n tiẹ̀ yọkùn kí n yọ kankan mo mọ̀ pé màá yọ àwọn there's always a thing tó pé kò tiẹ̀ fit ṣé you understand nínú àwọn celebrity wo ló tẹ̀ tó ti fi pé ó slim yẹn tó yẹ pé Ìyábọ̀ Òjó Fúnkẹ́ Akíndélé àti pẹ̀lú èjì Liz Da Silva Liz Anjorin wọ́n tẹ̀ sí ní ọ̀hún ìwọ tó bá ń worú àwọn tó bá nírú sáṣọ yẹn tó bá lọ ń fò pé mo fẹ́ ṣe kíní kan mo fẹ́ àti pé àkín ṣe kíni àkín àwa dúdú bóyá torí pé àdúdú náà là kí n appreciate Ọlọ́run a máa ti lọ ń kọ́pì àwọn òyìnbó tó yẹ pé wọ́n ti wọ nǹkan 10 sọ́ńdà aṣọ tẹ̀ ẹ̀ rí yẹn tí yẹn máa wá ṣú gbogbo wọn wọ́n máa dà pé wọ́n ní intestine rárá wọ́n máa wá yìí láyìí wọ́n máa dàbí àwọn àdàbí 8. ẹ̀yin ọkùnrin bíi ní kékeré do not push us do not push the women to the extreme appreciate your wife and wife you too ìwọ náà gbé ara ẹ tó jẹ́ pé ọkọ ẹ̀gbọ́n ò ní boldness láti wá sọ fún mi pé ọmọ kan lọ di ilẹ̀kùn àbí kó lọ di ọ̀pọ̀ àwa ní kọ́kọ́ là ń jíròrò lórí ọ̀rọ̀ yìí àwọn aráalé náà sọ nípa ẹ̀ ẹ̀yin èèyàn mi nílé ẹ sì kẹ́ relax kí lẹ ní sọ fún wa lórí ọ̀rọ̀ yìí. pa obìnrin pé kó slim down àbí kó ṣe fún mi yẹn definitely ó gbọ́dọ̀ lè ṣe ni because ẹ jẹ́ kí n fún yín example kan sí pé mo fẹ́ ìyàwó mi gbàtí máa fẹ́ kò yọkùn a dẹ̀ ti wá fẹ́ra tán nìyẹn ó dẹ̀ ti wá di pé ọmọ ti ń wọlé whatever wọlé ikùn dẹ̀ ti wá ń yọ right ẹ̀ ni fún láti lọ slim ikùn yẹn down or two of us both of us should think together but ó gbọ́dọ̀ lè ṣépùn ikùn ẹ̀ fún mi torí pé nǹkan tẹ́mi ò like ni normally tó bá dẹ̀ jẹ́ mi náà ni nǹkan kan ṣẹlẹ̀ sí bóyá èmi náà ń yọkùn gẹ́gẹ́ bí ọkùnrin kò dẹ̀ like ẹ̀ àbí bóyá kẹ̀ ó like kí n yọkùn mo gbọ́dọ̀ lè ṣe kí ìyàwó mi kínú ẹ lè dùn nǹkan tó ń pè nífẹ̀ẹ́ nìyẹn so kò sí nǹkan tó wrong kí ọkùnrin àbí obìnrin kan slim down kan go fat fúnra wọn. ọkọ mi ò lè ní kí n lọ sanra o because ìgbà tó fẹ́ mi bí mo ṣe rí náà ni I'm married náà bí mo yìí ṣe rí náà ni definitely tí bá bímọ náà bóyá little fat gan ló máa wọ ara mi ì lè sanra náà ni kò proper kó ní kí n lọ sanra mi ì jẹun tó àbí mi ì kọ lára mi ì tóbi tó no ìyẹn gan ò make sense kò lè sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o Ọlọ́run ti rí wa pé oríṣiríṣi ó ti mọ̀ pé dúdú ló máa fine ó ti mọ̀ pé tó bá sanra ó ti mọ̀ pé tó máa fit yẹn tó bá lẹ̀ slim ẹ̀yin náà ti kọ́kọ́ táwọn aráàta náà ti sọ bẹ́ẹ̀ ni gbogbo yín ẹ ṣàrí àwọn social handles wa pátápátá ẹ lọ máa drop comment yín ní kẹ́ má tẹ̀ bá lé yín lọ́rùn but carry yourself in a way that your husband would never open his mouth to tell you pé o ò rí ìyàwó lágbájá because kí wọ́n tó sọ kó tó sọ gbọ̀ngàn ti fi gbogbo ẹ̀ kí ilé. bẹ́ẹ̀ ni ti fi tẹ́ lọ́rùn ẹ má kọjá yẹn ẹ má kọjá yẹn láti please ọkọ yín kó tó bá pa yín lára ẹ má ṣe. spray up the perfume everything kẹ́ẹ̀dẹ̀ wọṣọ kẹ́ kit up dáadáa ọ̀rọ̀ bọ̀ ń gbélé ayé lẹ́pa náà dẹ̀ gbẹ̀yìn. bẹ́ẹ̀ ni tá a bá parí sọpẹ́ ìsìn pé kó dáṣẹ́ tó nǹkan mi lòun máa wí tíìpù yìí náà ṣáà ní. ẹ̀yin ará mi nílé nǹkan tó wá ṣe nìyẹn. ẹ jẹ́ ká roll lọ́dọ̀
Àjíṣọpẹ́ ọmọ ńlá jáwọ́ sí tip of the day. Àjíṣọpẹ́ ti dé o, Àjíṣọpẹ́ mo tún ti dé o, Àjíṣọpẹ́ ti dé bí dédé ti ń dé o, Àjíṣọpẹ́ lèmi ń jẹ́ èmi lẹ́sà ọ̀gbìn tó dára bẹ́ẹ̀ ti wù ní. Èmi ló lògbòjò ìbà lọ́wọ́ Olódùmarè ọba táyé ràn bí agogo aláwùrà bí ọba mi tó ṣe gbogbo rẹ̀ lépètè. Efinrin lodù tí mo mú wá lò ní o, efinrin lodù tí mo mú wá ń jẹ o. Ẹ máa wò pé kí lè finrin ṣe, a máa fi efinrin dáná bẹ́ẹ̀ ni a máa fi efinrin sebẹ̀, a máa fi sínú oúnjẹ ìyẹn náà dáa. Ṣùgbọ́n ó tún wá níṣẹ́ mìíràn tẹ́finrin ṣe tó lúkúlùkù wa ọmọ ẹ máa bá mi ká lọ. Ẹ kúlé ẹ̀yin ará ilé, efinrin ni odù tí mo mú wá gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú chant mi lẹ́ẹ̀kan yìí. Efinrin bẹ́ẹ̀ ni a máa ń fi efinrin sebẹ̀, a máa ń fi sínú rice, kódà ẹ lè fi efinrin pẹ̀lú ẹ̀fọ́, a máa ń fi ṣoríṣiríṣi nǹkan tó bá ń wà. Ṣùgbọ́n nǹkan míì tí wọ́n wà tá a máa ń fi efinrin ṣe. Kò ń ṣe pepper soup ni mò ń sọ nípa ẹ̀ o. Tẹ́ bá rí obìnrin tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ, tó bá jẹ́ pé omi ọyàn ẹ̀ kò jáde dáadáa, tó jẹ́ pé kò rọrùn fún láti fún ọmọ lọ́yàn, tàbí ọmọ náà ń ké pé omi tó ń jáde náà ọyàn yẹn kò tó, ẹ̀yin ẹ má panic rárá, ẹ má páyà, ẹ ṣáà wá efinrin, kẹ́ wá ewé efinrin bíi mélòó kan, kẹ́ gbó dáadáa kómi ẹ̀ jáde, kẹ́ fomi díẹ̀ sí, kẹ́ gbó dáadáa kómi ẹ̀ jáde, kí ẹ wá gbé fún ìyá ọlọ́mọ yẹn kó mọ̀. Ẹ má fi nǹkan kan sí o, efinrin yẹn nìkan ni kẹ́ ẹ ṣe. Ẹ̀yin jẹ́ kí n sọ fún yín wípé tó bá tiẹ̀ jẹ́ pé bóyá omi ọyàn yẹn ò jáde rárá ni o, àbí pé omi ọyàn ń jáde tí kò pọ̀ ni o, tí o bá máa fi mu efinrin yẹn ní kọ́ọ̀pù kọ̀ọ̀kan fún ọjọ́ mẹ́ta péré, tí ẹ bá máa rí bómi ọyàn yẹn ṣe máa jáde bẹ́ẹ̀ máa rò pọ̀ ṣí táàpù sílẹ̀ rí. Nǹkan tí mò ń sọ yìí tested and trusted ni ẹ ti mọ̀. Àwọn ò kí mú òbí wá fún yín, àkí mú fàbù wá. Nǹkan tó wà tested tó dẹ̀ ṣe kí ni tó dẹ̀ wà trusted òun là á máa mú wá fún yín. Ó ti yé yín báyẹn. Ìyẹn ni odù tí wọ́n fi rán mi wá lónìí. Mo ti jíṣẹ́ tẹ́ ẹ rán mi o. Ẹlẹ́rìn ẹ̀yẹ Mistura, ẹlẹ́rìn ẹ̀yẹ mo ti jíṣẹ́ tó rán mi. Bóyá mo fẹ́ máa fẹ́ iṣẹ́ lọ egungun tó bá ti dán kù ní idán pẹ́. A máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣàtẹ́lẹsẹ̀ abẹ́ ìnáwó ní bá ní àmàbọ̀ ńlá ní débálẹ̀ Àjíṣọpẹ́ lé o. Àjíṣọpẹ́ o, Àjíṣọpẹ́. Ṣé gbóhùn yẹn kaná kẹ́ tó kọrin láàárọ̀? Wàláhì kò tiẹ̀ wọnú. Àwọn yẹn kan. Kò wọnú rárá. Ó kan. Tip of the day lẹ ti gbọ́ lẹ́nu Àjíṣọpẹ́ yẹn. Gbogbo nǹkan táwọn náà dẹ̀ ń jíròrò ní inú bíbá ẹ látẹ̀kàn ni pé ṣé your stature is it meant for you or your husband? Fine, it's meant for both of you, but I think you own it more. Àbí o, ẹ̀yin ọkùnrin náà, ẹ yé máa fi ìyàwó lé yín, ẹ má máa fi wé ará àta. Exactly. Ẹ yé máa fi ìyàwó yín wé níbọ̀ yín. Ẹlòmíì ẹ máa fẹ́ nílẹ̀ pa. Sorry jàre, hold on a bit. Ẹlòmíì ẹ máa fẹ́ nílẹ̀ pa. Ọwọ́ yín wá yọ lára ẹ̀, ó ń bímọ sí, ó ń rẹ̀ sí, ó dẹ̀ ń yálé. Ẹ wá máa sọ pé kinní kan. Jọ torí Ọlọ́run, jọ baálé ilé ìwọ tó ń wò mí yẹn, tó bá ti ṣe kinní kan, ọmọ touch up your wife. Ẹ yẹ complain, stop complaining. The stature is meant for me. I will just package myself to, you know, láti lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé ìyàwó lágbájá ló ń bọ̀ yìí ó máa look sexy. That is it. You know what? Ní ìrìjù báyìí lọ lórí ètò lẹ́yìn tẹ́ bá fẹ́ rán kàn sí wa again ẹ lọ sórí gbogbo social handles wa, ó wà lórí kíni, òun ló wà lórí screen yìí àtàwọn numbers yẹn. We are always ready to pick your call and we are always ready to reply to your comment. God bless you. See you some other day. Bye bye.